الرحمن الرحيم آمين. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا. بسم الله الرحمن الرحيم. الله. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب. كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين. فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين. أبلغ كيف مسوى لن يعرف شيء آمين. وبني تراكسي لكنت تبعت بشيء. أبلغ كيف مسوى لن يعرف شيء وبني تراكسي لكنت تبعت بشيء. أعوذ بالله من شر الإنابة وشر ما نفث
لشانئك والأبتر أيا من أتى ذنبا وتأرى بزالة بارك الله فيك ويا من يرتد الحسنى من الله والقربى آمين تعهدت صلاة الله في كل ساعة آمين على خير مبعوث وأكرم من نبى ومن لم يكن يفعل فإن دعاءه يجري قبلا يلقى إلى ربه عجبا صلى عليك الله يا أدناني يا مصطفى يا صبرة الرحمن. أعوذ بالله من الشيطان الرجيم. الله بسم الله الرحمن الرحيم. أعانكم الله. أجابوا أنتم بجماعة. الله أكبر. أجاتم بيتم إليك. الله أكبر. أجاسي كوكو ميتا. الله أكبر. تباركت يا مولانا على كل نعمة. نعم. تباركت يا مولانا عن كتابي وملتي. نعم. بها يهتدى إذا كان ناجي القعمتين. اللهم أدوك فون. الحمد لله. إكياتي جاي فون غاوا وجسلا محمد. صلى الله عليه وسلم. صلى عليك الله يا دناني يا مصطفى. يا مصطفى يا صبرة الرحمن. àwa tí wọ́n ní wá tí wọ́n fi oríire sọ gángan wá ọlọ́run àbẹ̀ọ́ lánàá àṣà ìmoore sí wọn alhamdulillah. nílẹ̀ tòní tó máa tó tún sùn yìí àṣà ìmoore sí wọn gbogbo ọjọ́ táyé bá ń jáyé dákun ọlọ́run má jẹ́ àṣà ìmoore sí wọn. gbogbo ẹni tí ò bá mọ bí títí ẹgbẹ́ ń dá kò ní mọ bí títí ó ti bàjẹ́ ọlọ́run àbẹ̀ọ́ gbogbo àwọn bàbá wa tí ọlọ́run lò fún wa ní sábàbí oríire wọ́n kó oríire ràn wá àrùn fa àmọ́ta àti ẹlẹ́bísán dákun ọlọ́ bàbá dúpẹ́ fún wa jù bá ti rò pé yẹ ká dúpẹ́ lọ. àmín. afura mọ̀ pé téèyàn bá fẹ́ mú nǹkan lórí àjà tọwọ́ rẹ̀ wá tó wá rí yàn pé ní kọ́kọ́ lọ́rùn tó fi rí nǹkan náà mú òun làákì ni àbẹ tó gbé kọ́kọ́ lọ́rùn ẹni tó gbé kọ́kọ́ lọ́rùn. àwọn àfáà wa àwọn anágbé wa kọ́kọ́ lọ́rùn tá a fi sóríire ọlọ́run dá pa wà dúpẹ́ fún gbogbo wọn. àmín. Tajul adabi rahimahullah. wa tajul mu'min rahimahullah. báwa gba Yusuf Lágbàjì rahimahullah. báwa Dáúdà Lágbàjì rahimahullah. bàbá wa Akande Salami Bandele rahimahullah. ọlọ́mọ sábà wà kẹwọn. àmín. bàbá Sheikh Kamaluddin al-Adabi rahimahullah. ọlọ́mọ akẹ́ bàbá. àmín. bàbá ọkùnrin ogun Sheikh Adam rahimahullah. bàbá wa kẹwọn. àmín. bàbá wa Zainul Adabi hafizahullahu ma'ahu. ọlọ́run dákun má jà burú sí. àmín. bàbá wa ìjìnà rókà ń pa hafizahullahu. ọlọ́run jẹ́ alẹ́ sanjọ́ lọ́jọ́ alẹ́. àmín. gbogbo àwọn àfáà wa bá ti máa ń kà wọ́n tí wọ́n jí sí ọlọ́run nílùú Kaduna yìí Allah. lórí bàbá wa tí wọ́n lọ káyìn ní mọ́sálásí wa ní bí bàbá wa ìmáàmù wa ní Allahu Ghalib Allahu akbar. laylan nahara àwọn tá fi tọ̀sán àti tòru wọn tá fi jí sí ọlọ́run dákun ọlọ́run ọmọ yìí ju wọn tá a bá rántí wọn àìrí nǹkan mi tó yẹ ká ṣe jàdúrà lọ tí a bá fi ọ̀rọ̀ bàbá wa ìmáàmù ní Allahu Ghalib tó bá fi ṣe case of study èèyàn ní ṣe nǹkan mi lẹ́yìn tọ́lọ́ ìmáàmù tí ó wà sílẹ̀kùn nídàájí
òun náà ni ó pe ọ̀run àkọ́kọ́ Allah. òun náà ni ó pe ọ̀run ẹ̀kejì Allah. òun náà ni ó kírun fún wa Allah. òun náà ni ó tilẹ̀kùn padà Allah. òun ni ó mọ bá omi ó ṣe dénú àdé mọ́ṣáláṣí Allah. òun ni wọ́n bá ṣe tan jẹnẹrétọ̀ Allah. wọ́n bá ṣe tilẹ̀kùn padà Allah. ọlọ́run bá wa dúpẹ́ fún wọn Amina. gbogbo tí wọ́n fi lé ọlọ́dà kó má jẹ́ wọn rárí Amin. bisimilahi kul huwa Allah. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. ọlọ́run kó wọlé àwọn tá a tọrọ fún gbogbo àwọn tá a jẹ́ wá ládùúgbà gbogbo ẹ̀yin bàbá wa tí ẹ̀ ń fàsìkò yín lẹ̀ láti wá máa dá ọlọ́run lóhùn ọlọ́run kó máa bá a dá yín lóhùn. Amina. dédé àsìkò yìí téèyàn bá ń sùn náà yóò fi lálàáfíà sí i Bẹ́ẹ̀ni. kódà kó má ṣe nǹkan mi kó kàn máa sùn Allah. ara ó tún fi balẹ̀ sí i àmọ́ ẹ̀mí yín sọ fún yín pé tẹ̀ bá fi ṣètò ọlọ́run ta ló yẹ ká fi sìn Allah. ọlọ́run ní gba àlàáfíà yín Amina. gbogbo ẹ̀yin yá wa básìkò yín ti há tó ẹ wà máa sọ ọjọ́ àlàrúbá ká tètè dáná ká tètè jẹun ká tètè lọ bí wáàsí Allah. gbogbo ọmọ yín ni ó yàn lójú ẹ̀mí Amina. ọlá ìyá nábì wọn jọ Sallallahu alaihi wasallam. gbogbo àwọn ọmọ akẹ́ ọlọ́run kó gbàdúrà wọn. Amin. alfọ lápapọ̀ ọlọ́mọdé òtú Amina. ọlọ́run wọlé àníyàn tá a fi ń ṣe pé tiẹ̀ ni Allah. ní nǹkan mìíràn lẹ́yìn tiẹ̀ Allah. dúpẹ́ ìtayá tàbí kí á mọ̀ fún gbogbo wa o. Amina. gbogbo àwọn èjìká tí wàásí náà fi ń ṣe báyìí dápọ̀ ọlọ́mọ bá dúpẹ́ fún wa. Amin. wala hawla wala quwwata. إلا بالله العلي العظيم. lónìí a bára wa sọ̀rọ̀ ọlọ́run Ànábì wa Nuh alayhi salam عليه الصلاة والسلام. sẹ́mi pé gbogbo aláka ìtàn rẹ̀ نعم. tó o bá tiẹ̀ mọ̀ táwọn ànábì ọlọ́run tó o bá ra kìsẹ́ẹ̀tì Sauti Arẹwà نعم. níbi tó sọ̀rọ̀ iye ọjọ́ orí tí gbogbo ànábì kọ̀ọ̀kan lò بẹ́ẹ̀ni. ó pe kìsẹ́ẹ̀tì náà ní ẹni rí بẹ́ẹ̀ni. كما الله حياته. olórí rí gbá àlàáfà náà الله. wọn fa burú sí. آمين. ó ní ànábì Adam alayhi عليه salam الصلاة والسلام. 1000 years ló lò láyé الله. ẹgbẹ̀rún ọdún kan ẹni tẹ́mi rẹ tó gùn báwọn ànábì Nuh عليه الصلاة والسلام. aláfẹ́ fọ̀rọ̀ rẹ̀ jẹ́rìí ànábì Nuh lò 950 years الله. كما الله حياتكم. ìtàkà gbé wá bẹ́ẹ̀ ìtàkà ní ọ̀hún 950 ló fi jíṣẹ́ ni كما الله حياتكم. èyí tó wù ó jẹ́ ọpẹ́ láyé àbí بẹ́ẹ̀ni. ó túmọ̀ sí pé nígbà náà ẹ̀mí wọn máa ń gùn gan الله. ànábì Nuh alayhi salam عليه الصلاة والسلام. òun ni wọ́n rìn lọ lọ́jọ́ kan ló bá arábìnrin kan tabki الله. ẹkún ipò fasa'alaha à ń tẹ́ni wáàzí ni wọn o بẹ́ẹ̀ni. ibi tá a fẹ́ lọ gangan òun náà fi gabi wọlé نعم. akí bàbá wa mísánà láti kọ̀rí أدام الله حياته. bàbá wa imam láti Nuruddin أدام الله حياته. ọlọ́run kò bá a ṣe dáadáa. آمين. arábìnrin wa ń sunkún anábìnrin wa ní lima tabkina kí ni ń pọ́n lẹ́kùn ìyá أدام الله حياته. ìyá ni ìyá waylati abki ọ̀rọ̀ mi tẹ́kùn الله. ní gbọ́dọ̀ má sunkún wa qala ala wafati ibni ọ̀fọ̀ gbáà ló sẹ̀mí الله. ọ̀fọ̀ sẹ́yìn ìyá oníbẹ̀ ni tá a kú fún yín ó ní ọmọ bíbí inú mi ló kú ànábì Nuh عليه الصلاة والسلام. huwa sagir ó sì kéré lọ́jọ́ orí púpọ̀ الله. ó ní pamílẹ́kùn الله أكبر. ìyá ọmọ yín ló kú ẹ ló kéré bẹ́ẹ̀ ni ọ̀gbọ́n ànábì Nuh wà fi unfuwani shababihi ọ̀dọ́ ló sì wà الله. kò tí rọ́lọ́ ń ṣètò lọ́lọ́ wá pé ọ̀dọ̀ ó ní pamílẹ́kùn الله. fasala Nuhun alayhi salam ànábì Nuh àlè ìyá wa ma huwa umru ibniki ọmọ tẹ ẹ ló kú yóò tọmọ ọdún mélòó الله. tẹ ẹ ló kú lọ́dọ̀ yìí tí yín ń bàjẹ́ yìí ní kò dàgbà púpọ̀ ọdún mélòó ni ó ní ọmọ tí ń sọ yìí torí tó jẹ́ ká ànábì Nuh àwọn béèrè ni pé ó fẹ́ mọ déédéé tí ń bà yá náà lóye tó fi bàrà jẹ́ tó bá torí yá náà bàrà jẹ́ púpọ̀ ìyá ni huwa thuluthu mi'ati sanati faqat الله. ọgọ́rùn-ún ọdún mẹ́ta péré náà ló ṣẹ̀ṣẹ̀ lò láyé
300 years ó wá ní fákọ̀ tó ní péré 300 years péré ló lo Ọlọ́run ní Ànábì Nuh Ọlọ́run wá gbọ́ ọmọ mọ́ lọ́wọ́. Ànábì Nuh alayhi salam ó wá fèsì bí qasdi takhfifi an huzniha ó fẹ́ gbẹ ìbànújẹ́ kúrò lára yá Allah yá ọgọ́rùn-ún ọdún mẹ́ta lé ní fákọ̀t lé ní péré Allah. فماذا سوف تفعلين لو عشت في أمة أعمارهم لا تتجاوز 60 عاما الله أدام الله حياتكم يا ngbàtẹ́ lọ́mọ yín kú ní ọgọ́rùn-ún ọdún mẹ́ta tínú yín bàjẹ́ Allah. Àsìkò kan bọ̀ ẹwà àwọn ànábì ọlọ́ọ̀bọ́lọ́ ti máa fún wọn ní tí ó ṣẹlẹ̀ wájú rí tí àsìkò kan tí mo fẹ́ ṣàlàyé fún ìyá tó bá wá bá yín láyé bò lẹ́sẹ̀ ìyá ni irú àsìkò àsìkò kan bọ̀ tó kí àwọn àdéhùn máa bẹ̀ wọn ò lè máa ju 60 years lọ́dún kù lọ. jama àdéhùn àtàlù sallallahu alaihi wasallam ọ̀gá òjíṣẹ́ ńlá àmàrù ummati bayna 60 wa 70 alábìíní àdéhùnmáàtì sallallahu alaihi wasallam ẹ̀mí wọn life span àwọn àdéhùnmọ̀ ìmí ànábì Muhammad ní mọ́jú láàrin 60 sí 70 àwọn àdéhùnmọ̀ mi ikú wọn láàrin 60 sí kéde 70 faman zada ala dhalika ẹni tó lọ́ba wá ní kẹ́mi ò lé ní 70 fa hadha fadlullahi yutihi man yasha bónọ́ọ̀sì lọ́rọ̀ kan bù wọ́n màánà tábà ti pé 60 kámọ́rí ti kéde ikú àǹdàfúrí tọ́ba wáyé pé 70 mo sọ níbi wáàsí wa kan ní olè ara ta ẹnì kan bẹ̀rẹ̀ ní èmi ò máa kọ́ ń ṣe nǹkan náà èmi kàn ṣe wáàsí tẹ̀lé àti tí ń ṣe lọ́wọ́ ni mo ní tí yàrá báyìí pé 70 tí tún wá ń rí búlọ́ọ̀kù kó ń kọ́lé wèrè tí ń rìn títì ó yà jù wèrè tí ń rìn títì ó gbọ́n jù lọ 70 kí lọ́tún wá ọlọ́run bá ìspíà láìfù rẹ̀ wọ 70 lẹ́yìn tẹ̀síwá àgbẹ̀yẹ kárí ìkàkà lọ́rùn. tọ́ba ìgbélé tuntun ọmọ lórí àkọ́kọ́ dáàdi ẹ̀ máa kó bọ̀ mí. àmọ́ wọ gangan as dáàdi at 70 kọ́ tó máa máa rí búlọ́ọ̀kù àwọn oríire ò pé àwọn oríire ò ti pé náà ọlọ́run ti bọ̀ jù ọ̀rá dúró bónọ́ọ̀sì ni. ọ̀gá wa gangan 63 ìṣẹ̀lá 63 years péré náà lù. sẹ́yìn àwọn wákàtí gba khalifa lẹ́yìn wọn òun náà tó pé 63 ó tún. Gbogbo ọdún méjìlá náà bí gbà lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ orí. Ó lọ ọdún méjì àtòsí mẹ́fà báyìí lónà bá tó papòdà. Ẹ̀mí àwọn àdéhùnmọ̀ mi 60. Ànábì Nuh ìfúnná sọ pé àdàgbà tí irúgbà bá bá wá bọ́ láyé kí lọ́ọ́ bá wá ṣe. Ọlọ́mọ rẹ̀ ló 300 ọwọ́ tún kara mọ́ lọ́wọ́. Ọwọ́ sọ pé péré ọdún ọgọ́rùn-ún ọdún mẹ́ta péré bá lórí ọlọ́wọ́ wa pamí lọ́mọ kékeré ó pamí lọ́mọ àrògbó. Ìyá náà ni 60. وهنالك من يعيشون ل60 عاما فقط àsìkò kan bọ̀ táwọn èèyàn nílò ju 60 years lọ. ìyá náà bí anábì dání. anábì ní wọn ni kọ́lá náà dáadáa. ẹ̀mí wọn ò ní máa gùn. ọgbọ́n tí ìyá náà wí. ó ní sí tó bá sì dìgbà náà. وهل هناك منهم من يعصي الله في هذه المدة القصيرة؟ sáàsì rẹ ni tó rí rí o pé tó mọ̀ pé 60 years péré náà ló lò láyé tó tún ọjà gbọ́dọ̀ ṣé yóò wà lásìkò gbà náà. Ànábì náà adékè lọ sọ. ó ní aglabuhum asuna lillah. kódà kọ́ lọ́mọ majority wọn ni mo yà kọ́ lọ. pẹ̀lú bẹ́ẹ̀ mi wọ́n ti ní sẹ́kìnì. majority wọn olùyàpọ̀ lọ ni ó jẹ́ wọn. ìyá ni wàhálù yatahafatuna ala hubbi dunya. ṣé wọ́n sì lè máa lé ayé àwọn tó wà fáwọn òde pẹ́ mẹ́ àwọn náà tó máa lé ayé àbí mo fẹ́ kọ́lé mo fẹ́ rọpò mo fẹ́ gun aeroplane mo fẹ́ ṣé wọ́n tó ráàyè rẹ̀ ó ní ọtí mọ̀ kankan ó ní tó bá dásìkò náà hubbi dunya wa hamuhum mujarrad ahya ó ní nǹkan mi jù kan wáyé lọ hamuhum al-wahidu fi dunya wal qalilu man yatafakkaru bil akhirati. wọ́n tó bá tásìkò náà àwọn tí ó máa ronú àlìkìyàmà wọn kéré gan pàṣẹjẹ tó kéré àwọn tó pọ̀ jù ní wọn ò ní ṣe wọn ní ronú jama ìyá náà ni mo tó ní question wàhálì yatajadaluna fima baynahum ala umurin basita ṣé etí ò tọrọ yìí sì máa dà á kọ àbí wọn máa jà ṣé àmọ́ ọ̀rọ̀ kan àti ìyàwó tí mo jà lásìkò yìí ṣé àárí ọmọ tí ó ráàyè pé òun bá ẹ̀gbọ́n òun jà ṣé a sì ní aládùúgbò tí ó ní òun ráàyè aládùúgbò kan
àárọ̀ rẹ̀ tí wọ́n bọ́ rẹ̀ jà nínú 60 years 70 tí ò yẹ ká ní nǹkan mi tó máa fi ṣe kéde. alábìnú àni hàn ọtí ẹ̀ tí ì mọ kankan yẹtà àfọ̀túnà àlà àtúfà ìlú mú kódà mú pàdé nídìí odò wọn jà. mú pàdé lọ́jà wọn jà wọ́n pàdé kìsìnì wọn jà wọ́n pàdé skul wọn jà wọ́n pàdé fídì bọ́ọ̀lù wọn jà wọ́n pàdé di mọ́tò táàkàn wọkọ̀ gèrígèrí tá a sọ láàrin 10 minutes wọn jà torí wọn ò ní mọ́tò yẹ kán fàáyé wọn ṣe gangan. ó ní wàhálì yàfúnà àkúwájà láwọn àmàrù bìtìlíkà al-fatrati al-qasira ó ní bal ya'muruna al-qusura wọ́n tó bá dá sọ náà ilé orí òkè gbogbo wọn fẹ́ máa kọ́ upstairs náà fẹ́ kọ́. súnmọ́ ẹ̀ yatrukuna wa yarhalun wọ́n wàá kọ́ gbáà wọ́n wàá fi ilẹ̀ ayé wọ́n tó wàá kó bẹ̀. wọ́n kú tábà wá kú àwọn ọmọ tá a fi ilẹ̀ wà máa ṣe báṣubàṣu lẹ́yìn. ya waylati idh kuntu badala tilka al-umma ìyá náà ní ọlọ́run tí irú àsìkò ń bá ẹgbẹ́ mi láyé tèmi o laqadaytu umri tahta ash-shajarati kódà nílé lórí báyìí nígbà kíkọ́ abẹ́ igi ní ma jòkó sí tí kà máa ṣe bá dà fún 60 years ẹ̀sìn wo lè yẹn fẹ́ sínú rẹ̀ tí ó gbé níwájú ọlọ́run 60 70 ẹ̀sìn wo lè yín wá rí ṣe tẹ́yìn wá ní ìyẹn fẹ́ gbé níwájú ọlọ́run ó ní 300 years ọmọ mi ní pariwo pé kò tí ì rí kankan ṣe tó ikú yìí wọ́n máa lo 60 years wọ́n máa pa pẹ̀lú ọdún bó ṣe máa ṣe lò olùwàbà kẹ́rì fún orí kúlẹ̀ sajidatan lillahi azza wa jalla. yàrá ní tẹ́mi báyìí dasìkò náà yìí ní ṣe nǹkan mi ju kí n máa yẹn náà fìlà kí n máa kí n mọ̀. jama lórí bò láàrí. ẹ wo ọdún tọ́lọ́ ló máa yọ̀ǹda fún àwa àdìgúnmọ̀ òjíṣẹ́lá Muhammad 60 70 àní máa jù bá ń lọ tí dédé àsìkò náà bá ti tó àmọ́ múra bá fẹ́ lọ pàdé ọlọ́run ẹ wá jẹ́ àrònú kí la dì gan ta fẹ́ gbé lọ. òkàlùkù chẹ́ẹ̀kì báàgì ẹrù rẹ̀ mo fẹ́ rí sí àti iṣẹ́ aburú tí ọ̀gá bá ti fà báyìí ọ̀rẹ́ pé báàgì iṣẹ́ aburú ó wù ojú. iṣẹ́ rẹ̀ lẹ́wọ̀n. owó sì ni wọ́n gbé sórí òṣùwọ̀n tó bá ti gbé déjọ́ náà ìwọ náà fọwọ́ ara rẹ̀ jalè bọ́ọ̀ ti máa gbé síwájú kọ́sítọ́ọ̀mù táwọn wò ní airport gbé síwájú wọn. látàyè gan láti mọ̀ pé ìlú ìdúrà wọn. iṣẹ́ aburú ló wà wúwo jù látàárọ̀ tèmi àti ẹ ti rìn lọ di alẹ́ ìta wá wá sí ẹjẹ́ á fi ọkàn sí iṣẹ́ tá a ṣe lónìí níṣẹ́ rí láàrin àwọn ọ̀gbẹ̀rún ọlọ́run ló ní àwa wá sí lálẹ́ gbogbo ọjọ́ tá a bá rí iṣẹ́ rí ṣe báyìí àárín kankan tá a lè fi jíṣẹ́ fọlọ́ ṣé ìròyìn táǹkì àbí àwẹ̀ Ramadan tí gbogbo wa jẹ́ jìṣẹ́ nínú rẹ̀ tá a ti sàn padà tí mi ètò ti wọlé tẹ́yìn àárín kankan ṣe fọlọ́ tó bá rí bẹ́ẹ̀ tá a bá mọ̀ pé ọjọ́ ayé tá a lò ó ṣe kéde jẹ́mọ́ àgìrò ẹ̀ ká mọ̀ sí oníwàjá sọ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí. ìbéèrè kan wà tó yẹ kí gbogbo ọmọ bíra wa tá a bá lè yàn mú ọtí tá a bá bí kí láà sọ kó ti lọ bí ọtí. èso ni. ẹ ṣeun tíyẹn bá ń jalè ńkọ́. èso. tíyẹn bá ń ṣàgbèrè ńkọ́. èso ni. èso ni. tíyẹn bá ba tèèyàn jẹ́ ńkọ́. èso. tíyẹn bá dínà mọ́kọ rẹ̀ kí ni wọ́n lò. èso náà ló wà bí. bẹ́ẹ̀ tíyẹn bá dínà mọ́yàwó rẹ̀ wọ́n lè kí ni lò. èso náà ni o. èso náà lò. ẹni èso bá ń lò wọn ègbọ́rọ̀ àbí. bẹ́ẹ̀ ni èso ni. ẹ jẹ́ wọn á béèrè. níjọ́ tọ́lọ̀ ní kí èso òfòrí balẹ̀ fún Ànábì Adam alayhi salatu wa salam tí ò gbọ́ kí ló lo èso. tọ́ èso. ẹ gbọ́dọ̀ tó lè sọ. adamallahu hayatakum ma'al afiya. èso ní máa lóye àtẹ̀yẹ fi gbọ́rọ̀ sí ọlọ́run lẹ́nu. kí ló lo èso nígbà. náà bàbá orí kunkun girimanke ìlú. ìgbéraga ẹsẹ̀ ìwọ̀n di méjì àti kí tó ní girimanke. àwọn náà ní ìgbéraga. mọ́tòmọ́tò. tòmọ́tò ìfẹ́nu alúdàpọ̀ fẹ́nu ọlọ́ba ń dúpẹ́ fún un. àmín. èsì gangan. látòní lọ mọ́tò sàbúrú kan kọ́ fún èṣù lọ́jọ́ sí. a'anakumullah. gbogbo ẹni tí máa dáko èṣù lè ṣú jàre wọ́n jọ gbọ́dọ̀ kí á.
kábíyèsí ọlọ́yin bá ń bí mbolo ti rí mi rí kí ló dé mi pẹ̀lú rẹ̀ pọ̀. كمثل الشيطان للإنسان كفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين إني أخاف الله رب العالمين. láàrin àwa pẹ̀lú ọlọ́run ṣe inú mọ́ṣáláṣí ṣètọ́nù ó tó bẹ́ẹ̀ kó wọnú ilé ọlọ́run. kò tó ọbẹ̀ bẹ́ẹ̀. àbí kí ló tọ̀ mọ́ sí irun kí tọ́ bá kí. ta ló tẹ̀lé ọwọ́ bẹ̀ máa bàrún jẹ́ mọ́ lọ́wọ́. èṣù kọ́. ìfẹ́ inú ni. ìfẹ́ ẹnu Allah. tọ́pìkì wà nù lálẹ́. Allah. ìfẹ́ ẹnu tí ń dà mí láàmú tí ń dọ̀ láàmú tí ń dà mọ́ láàmú. ó ní kí gbogbo ọjọ́ bá jà. Allah. tá a bá fẹ́ saburú kò sẹ́ni tí ó mọ̀ pa burú ní kínní. tá a bá fẹ́ ṣe rere gbogbo alámọ̀ kó oore ní kínní. Allah. kí ló dé táàrí ìfẹ́ ẹnu ń bájà àṣetọ́nù hakiki. ọgbọ́n tọ́lọ̀ pé ṣètọ́nù ìta àwọn òkú lágbára ọlọ́ni inna kayda ṣaitani kana da'ifa. ọlọ́dún wáyé pé àṣetánì tẹ́ wọn kò strong pa. Allah. akẹ́kọ̀ọ́ ilẹ̀ pa lórúkọ rẹ̀ ilẹ̀ bàjálẹ̀ ilẹ̀ sọ́ọ̀dì pàtàkì lójúmọ́ ríra rẹ̀ kí ní Jésù. bùkẹ́ ní Jésù ìfẹ́ ẹnu ní ndèmí àti ẹ̀dá. kódà yìí máa dábàá lára ẹnu mi débi pé yóò tún wá sọ jáde lẹ́nu. aláàjì mo gbọ́ gbogbo tẹ̀sán àmọ́ bí ti ṣe tèmi ni. Jésù nìyún. ìfẹ́ inú. Èṣù kọ́ ni. ìfẹ́ ẹnu tí ń ṣe gbogbo wa tá a fi gbọ́rọ̀ sọ̀rọ̀ lẹ́nu kò ní ẹja tírìtì lálẹ́. wọ́n ní gbogbo àlà ń kírun arántí Ọlọ́run àmọ́